ó mà ṣe o wọ́n fi Afọlábí gbajúmọ̀ òṣèré tíátà àti àwọn méjì míì ti kú lójijì o. ìròyìn àgbọ́sọgbánù ní ńlá ni o pé gbajúgbajà òṣèré tíátà Murphy Afọlábí ni wọ́n sọ pé ó jáde láyé o. bẹ́ẹ̀ kì í ṣe ọkùnrin yìí nìkan o, àtàwọn èèyàn méjì míì táwọn náà jẹ́ òṣèré tíátà ni wọ́n ti lọ jábọ̀ fẹ́dùmarè. lánàá gan ni wọ́n sọ pé Murphy ọkùnrin arẹwà ọmọ Òṣogbo òròkì dìgbò lulẹ̀ nínú ilé tí ó ń gbé nílùú Èkó. àwọn èèyàn kan tiẹ̀ sọ pé Alhaji Musiliu Akínsọ̀yà ìyẹn MC Olúọmọ gan ni ó fún nílé ọ̀hún. lójú ẹsẹ̀ tó dìgbò lulẹ̀ náà ni wọ́n sáré gbé lọ sí ọsibítù, ṣùgbọ́n nígbà tí yóò fídíò ní Sunday ọjọ́ àìkú ariwo ẹkún ti gba ilé o. bẹ́ẹ̀ ni ìbòsí ní láti gba ẹnu ará àdúgbò. ohun tí kálukú sì ń sọ náà ni pé eléérú ti sungi o, ẹlẹ́rú ti mú ẹrú ẹ̀ lọ. wọ́n fi ọmọ Afọlábí kò bá ara yìí ṣe mọ́ o. ọkùnrin onítíátà yìí ti gba ìkòrìjẹ lọ́wọ́ ẹbọra, ikú ti pa á. bẹ́ẹ̀ ló ti lọ darapọ̀ mọ́ wọn nílẹ̀ ibòmíì tó jìnnà pátápátá síbi tí wọ́n ti mọ̀ ọ́ nílé dúníyàn. ṣá o bí a ṣe ń kó ìròyìn jọ lọ́wọ́ náà ni a tún gbọ́ pé kì í ṣe òun nìkan ni ó kú lónìí láàrin àwọn òṣèré tíátà. ọkùnrin àgbà òṣèré tíátà kan náà kú mọ́júmọ́ òní Sunday. bẹ́ẹ̀ gẹ́ ni ọmọkùnrin kan náà tún papòdà lónìí kan náà. ọba Aláwùrábí ló pè wọ́n sọ́dọ̀ o, ó ṣí wọn lọ́wọ́ ṣẹ́ ni o. kí Ọlọ́run ọba kó bá rọ gbogbo mọ̀lẹ́bí wọn lójú pátá tó kí ọba Aláwùrábí ó jẹ́ kí ọdún jìnnà síra wọn o. ikú ọmọdé àwa ò fẹ́ o, bẹ́ẹ̀ ni káwọn àgbàlagbà ó dàgbà kí wọ́n dògbò kí wọ́n tó lọ jábọ̀ fẹ́dùmarè. Alóore TV Alóore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó ẹ máa wò ó.